ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn sẹ́nitọ̀ rashidi adéwọ̀lú ládọjà ó ti gbé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé àti olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba lẹ́kàn balógun lọ sí ilé ẹjọ́ gíga tó wà lágbègbè ring road nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ lórí bí gómìnà mákindé ó ṣe fi àwọn ìjòyè olùbàdàn mẹ́wàá bó ṣe sọ wọ́n di ọba tó ń dé adé. ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá yìí ìyẹn ọjọ́ jímọ̀ ọjọ́ friday tí í ṣe ọjọ́ keje oṣù keje ọdún tá a wà yìí ìní gómìnà mákindé ní ló sọ àwọn ìjòyè olùbàdàn ilẹ̀ ìbàdàn mẹ́wàá ló sọ wọ́n di ọba èyí tí kò ṣẹlẹ̀ rí nínú ìtàn ìlú ìbàdàn nítorí ọba kan ṣoṣo ni wọ́n máa ń ní. nínú àwọn tí ó gba adé náà inú yẹ kí sẹ́nẹ́tọ̀ rashidi ládọjà tó jẹ́ ọ̀tún olùbàdàn ìyẹn ẹni tí ipò olùbàdàn kàn báyìí ìyẹn ló yẹ kó wà ṣùgbọ́n tí ládọjà lóhùn kò fẹ́ adé náà nítorí pé kò bá àṣà ìlú ìbàdàn mu àti pé oyè olùbàdàn nìkan ló fẹ́ jẹ òun ò fẹ́ adé. lẹ́yìn tí ayẹyẹ ìwúyè náà ti lọ kódà tí mákindé ń sọ pé bẹ́nikẹ́ni bá lọ sílé ẹjọ́ lórí ìgbésẹ̀ tó ń gbé òfò ọjọ́ kejì ọjà lẹ́yìn náà máa gún bọ̀. ní báyìí ládọjà ó ti gbé mákindé àti olùbàdàn ilẹ̀ ìbàdàn ó ti gbé wọn lọ sí ilé ẹjọ́ o tó sì bẹ̀ ilé ẹjọ́ pé kí wọ́n fagilé yíyàn àwọn ìjòyè olùbàdàn tí wọ́n sọ wọ́n di ọba náà. bí ẹ kò bá gbàgbé lára àwọn ìjòyè mẹ́wàá olùbàdàn tí mákindé sọ di ọba lọ́sẹ̀ tó kọjá ní balógun olùbàdàn olóyè owólabí ọlákùlẹ́yìn ọ̀tún balógun olóyè tajudeen ajíbọ́lá òsì olùbàdàn olóyè ẹ̀dì oyèwọlé òsì balógun olóyè lateef gbàdàmọ́sí adébíyìnpé àṣìpà olùbàdàn olóyè abíọ́dún kọ́lá dàísí àṣìpà balógun olóyè kọ́láwọlé adégbọlá ẹ̀kẹrin olùbàdàn olóyè hamidu ajíbádé ẹ̀kẹrin balógun olóyè dàdá ìṣíòye ẹ̀karùn olùbàdàn olóyè adébáyọ̀ àkàndé àti ẹ̀karùn balógun olóyè abíọ́dún dáúdà azeez. gbogbo àwọn tí gómìnà mákindé sọdọba rèé o ṣùgbọ́n tí mákindé tí ládọjà ti bẹ ilé ẹjọ́ gíga ìlú ìbàdàn tó wà lágbègbè ring road ìpè kí wọ́n fagilé yíyàn náà kó sì sọ àwọn ìjòyè olùbàdàn kó sọ wọ́n di ìjòyè padà.